ẹ kúlé onílé mo kágò mo kí inú gbogbo ibi tí ẹ ti ń wò wá ibikíbi tí ẹ bá wà. mo mọ̀ tó dé lọ́sàn-án yìí o, mo dé láàárọ̀ yìí, mo dé lálẹ́ òní torí ó wà lórí àdúgbò àti ìlú tẹ́ bá ti ń wò mí. ìkànnì Jugba Master aláwà Ṣeun Agboola lórúkọ tèmi. Yes, ẹ jẹ́ ká lọ ẹnu iṣẹ́ gangan torí tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe adébí ẹ̀yìn mọ́kọ́ àgbà ọ̀lẹ ni. kí ni mo gbé wá lónìí ẹ̀yin ìyá wa pàápàá jùlọ ẹ nílò láti gbọ́ mi dáadáa. ẹ nílò láti gbọ́ mi dáadáa. ọ̀rọ̀ yìí wà lórí ọ̀rọ̀ àwọn dókítà kan tí a ti ń gbọ́ awuyewuye lórí ọ̀rọ̀ wọn ti pẹ́. àwọn dókítà tá à ń sọ yìí tẹlẹ́yìn àti dókítà tí ń tọ́jú èèyàn fún àìsàn míì nínú ara. ẹ má ṣì mí gbọ́ o, mi ò ní gbogbo dókítà o, ṣùgbọ́n ẹ̀rí wà fáwọn tá a fẹ́ sọ nípa wọn nítorí àwọn ibi táwa náà ti gbọ́. tá a bá wá gbọ́ tá a sọ etí nù, ọlọ́run ní dáríjì wá tá a bá jẹ́ kẹ́ ẹ gbọ́. tọ́rọ́ lọ́wọ́ padà bí wá léèrè wípé ìgbà tí wọ́n gbọ́ kí ló dé tó o ṣàlàyé fáwọn ará ayé iṣẹ́ ìránṣẹ́ ti ẹ nìyẹn kẹ́lòmíì má bàa jìn sọ́fìn. ẹ dákun ẹ bá wa share ètò tí mi ò sọ́rí o pé kẹ́ ẹ bá wa share ètò. mo sọ ilé ni mo fi orúkọ ọlọ́run bẹ̀ wá. mo sọ fún yín lórí ìkànnì kì í ṣe gbogbo nǹkan yánmọ́yánmọ́ kọ́lọ́kọ́ dáàbò bò wá nìkan la máa sọ. èyí tó kàn wá gan ẹjẹ́ á sọ nígbà tá a bá ń sọ èyí tó jẹ́ pé kò fi gbogbo ara kàn wá, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó kàn wá kò kàn wá káwọn èèyàn fi kọ́gbọ́n ni. tó bá gbé tí ọ̀tún wọlé kó mọ́ gbà tèsì bóde. dókítà àwa mọ̀ wípé iṣẹ́ olúwa àti iṣẹ́ dókítà wọ́n fara wéra wọn o. iṣẹ́ ìgbẹ̀mí là pàápàá jùlọ dókítà ló ní o àtàwọn nọ́ọ̀sì. ilé ìwòsàn ló ní o, kẹ́ni tó ń kú lọ kó lè bá a padà sáyé kẹ́mi rẹ̀ ó má bàa bọ́. iṣẹ́ tá a gbélé wọn lọ́wọ́ ni. ẹ dákun iṣẹ́ tí ń yàtọ̀ ní àwọn ibìkan o. ẹ fẹ́ bi mí léèrè pé bò ni ó ti yàtọ̀. nígbà tí dókítà tó yẹ kó gba aláìsàn là tó tún wá ń fún ní depression later. irú depression wo ni? depression tí mò ń sọ ni pé nígbà tí aláìsàn bá délé ìwòsàn àgàgà yìí tó jóbìnrin tó jẹ́ pé ọ̀tọ̀ ni tó bá lọ, ọ̀tọ̀ ni tí dókítà fi lọ. dókítà tá à ń sọ ẹ̀ mọ̀ wípé abilékọ ni o, kì bá àmọ́ jẹ́yàwó léèyàn kan náà. ìtọ́ bá wá ọ̀tọ̀ o, ṣùgbọ́n ẹ fẹ́ lo àǹfààní tó bá wá láti fi wọlé sí lára, ìyẹn ni pé láti fi bá a ní nǹkan pọ̀. a ti ń gbọ́ látayébáyé, ṣùgbọ́n ibi tá a máa ń sábà gbọ́ sí ni pé tó o bá lóyún tó o fẹ́, tó o bá fẹ́ yọ dànù bí ò tiẹ̀ bófin mu, àwọn dókítà kan sọ wípé àfi káwọn bọ́ ṣe é kó lè bá a rọrùn. àìmọye ẹni tó ti rọ́ọ̀lù tí àìmọye ìfà tí wọ́n ti kó lára àwọn obìnrin oríṣiríṣi tán lọ sọ́dọ̀ wọn pé àwọn ń fẹ́ nǹkan báyìí. ṣùgbọ́n àwọn tí ó tiẹ̀ wá sọ́nù dókítà yẹn tí wọ́n jẹ́ kó o mọ̀ tó o gbà ọ̀tọ̀ ni àwọn yẹn o. ìwọ̀nba la lè bọ́ àwọn yẹn mọ́ torí pé wọ́n fi lò ẹ́ ìwọ ló yá. èwo wá làwọn dókítà tó jẹ́ wípé ìtò bá déwájú wọn ni wọ́n láwọn ń bọ́ ọ yanjú. ayé mà ti le gan, ayé mà níkà o. wọ́n fẹ́ mọ́ tó tiẹ̀ wà lára ẹ̀ káwọn ṣáà wọlé kan jáde ní tiwọn, kan ṣílẹ̀kùn kan jálẹ̀kùn ọ̀dọ̀ ẹ̀ kan sáńbàtà kó ṣubú. àwọn eléyìí á tó gún ẹ lábẹ́rẹ́, wọ́n á sọ fún ẹ pé abẹ́rẹ́ tó máa gbà kan tó ṣe fún ẹ nìyẹn. pàápàá jùlọ àwọn tó ń ṣe operation. kò yà wá lẹ́nu ńgbà tá a ti ń gbọ́ wípé obìnrin tó fẹ́ bímọ tó fẹ́ ṣe operation tí ò mọ ibi tó wà mọ́, àwọn dókítà kan ń bá a ṣe. ṣùgbọ́n ẹni tí ara ń ro àbí tó wà ní ipò bẹ́ẹ̀ kó tiẹ̀ mọ̀ gan ṣé ó lè délé wí kó ṣáà ti wà láàyè lérè tí ọmọ sá. àti wá gbọ́ arábìnrin kan ló fi ẹ̀sùn kan dókítà eléyìn kan dentist
ọ̀rọ̀ eyín ló bá lọ. Ẹni tó wọ́n ló sọ̀rọ̀ yìí tí wọ́n fẹ́ lóhun ẹ̀ yìí tèmi náà rí lórí ẹ̀rọ ayélujára, mo ní mi ò ní wò lásán kẹ́ ẹ mọ́ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ o. Ó lọ sọ́dọ̀ dókítà pé bóyá ó fẹ́ yọ eyín, ọ̀rọ̀ eyín ló bá lọ. Arábìnrin ìdẹ́rẹ̀ fún odidi ọdún 2 kó tó lọ bọ́ ọ̀rọ̀ eyín lọ kò súnmọ́kùnrin bó ṣe sọ. Nígbà tó tún kú ò níbi tó ti yọ eyín láàrin oṣù 2 sí 3 náà kò súnmọ́kùnrin. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ eyín tán oyún dé. Ibi tó ti ń wò pé oyún bò kápẹ́ni tó ń ṣe bàlàbàlà bòlòbòlò káàkiri ni ṣé ẹ mọ̀ pé kò ní mọ ibi tí oyún ti wá. Àákàgbóyún fẹ́ni tí ó wá bá a ṣe nǹkan pọ̀ tí ò dẹ̀ mọ̀ wípé nǹkan ló lóyún ni. Àìmọye ọmọ àlè inú ilé, àìmọye ọmọ dókítà tóbìnrin mi ò mọ̀. Ẹ̀yin tẹ́ ẹ ti ṣe operation rí tí ò sẹ́bí yín kankan bẹ̀, ẹ wojú ọmọ tẹ́ ẹ bí lásìkò operation àfi dá lérú o, ẹ róore o. Ẹ̀yin dókítà ìkà, ẹ̀yin olórí burúkú, ẹ̀yin má ṣàǹfààní tẹ́ wà nú àwọn dókítà. Mo kẹ́yìn olóríire dókítà o. Ẹ̀yin tẹ́ ń ba dókítà jẹ́, ayé yín máa ṣá málámálá ni. Nígbà tí arábìnrin yìí wá lọ tó bọ̀ tó rò lẹ́yìn ìgbà tó ń yọ eyín tó ò tún súnmọ́kùnrin ní ìgbà fóun lábẹ́rẹ́ òun mọ̀mọ́ nǹkan tí òun ṣe máa ń gbà yẹn. Ọlọ́ àkíyèsí dókítà, kò sọ́gbọ́n kò sọ́nà tí dókítà lè gbà tó lè fi bọ́ ń bẹ̀ tó bá sì jòyún ló wà lára arábìnrin yẹn lóòótọ́ torí kò súnmọ́kùnrin. Àṣírí padà tú. Dókítà bá lò lásìkò tó wá ṣiṣẹ́ eyín tó ti fún lábẹ́rẹ́ oorun. Arábìnrin tó ń sọ̀rọ̀ yìí lórí ìkànnì sọ pé tóun bá lo ohun arábìnrin ẹni tí wọ́n mọ̀ dáadáa lórí ìkànnì ayélujára ni kó má dàbí irọ́. Ẹ̀yin dókítà tẹ́ ẹ ti wá di ẹ tó ń fi ìbálòpọ̀ báyé àwọn èèyàn jẹ́, àwọn tó ń wá ìlera ara wọn kó péye, tẹ́ ẹ láàánú lójú kábíyèsí olódùmarè. Ìyá rẹ̀ ọmọ jẹ́yìn. Eléyìí tèmi ń sọ yìí kẹ́yìn obìnrin ó lè fi kẹ́kọ̀ọ́ ni kẹ́sì lè mọ̀ pé nǹkan tí mò ń sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni. Kò tí ì tán síbẹ̀, ẹ jẹ́ kọ́kọ́ gbọ́ kájọ wo nǹkan tó ọmọbìnrin sọ. Èdè Gẹ̀ẹ́sì ló fi sọ kẹ́ ẹ lè bá a mọ̀. Becoming rotten by the minute. This lady, I begged her to send a voice note, but she refused because she's popular on social media. To her, people will recognize her voice. I can understand you, my sister. This story, thank you for allowing me to share. You see this anesthesia that they give you to knock you out for surgery or for whatever reason, or to numb an area. Please, because once you're numb, you cannot move your body. You can or may get sexually assaulted if they are all male attendees. Someone went to her dentist to have a wisdom tooth removed. She's been celibate for 2 years, for heaven's sake. For 2 months, she discovers she's pregnant. How? When she has not been with any man for 2 years. And this is what broke the camel's back. She has lodged a complaint, and then investigation now showed that the dentist did forceful entry on her, sexually assaulted her while knocked out. Imagine trusting that you're going to your doctor's office, then your doctor is the one that now take or do forceful entry on your body while you're unconscious. Mi ní fẹ́ ká sọ jù bẹ́ẹ̀ lọ, mo kàn fẹ́ mú wá bí ẹ̀rí torí mi ò fẹ́ kí n máa waste data yìí. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ń bẹ̀ ló ṣe pàtàkì jù, ó sì yẹ ká kọ́. Tí ẹ bá ń lọ sọ́dọ̀ dókítà, pàápàá jùlọ ẹ̀yin obìnrin, ẹ make sure wípé àgàgà tẹ́ ẹ bá fẹ́ ṣe operation, ogun operation ẹ̀ ní rí ọdún parí lọ, tí ó máa mú dààmú ayé bá yín, tí ó fi máa rù yín kiri, àtọkùnrin àtobìnrin kò ní jẹ́ tiwa. Ṣùgbọ́n a lè sọ, ẹ make sure pé bí yín wà ń bẹ̀, àgàgà ẹ̀yin obìnrin tọkọ yín ò bá sí ńbẹ̀, ẹ make sure pé àbúrò yín wà ń bẹ̀. Lẹ́yìn ìwádìí kí dókítà eléyín ó tó padà jẹ́wọ́. Ó lè díẹ̀ o, Ọlọ́run ló ní kọ́ mọ́ jẹ́ pé obìnrin yẹn súnmọ́ ọkùnrin, wọn náà ò bá doubt.
mo wo ètò Alhaji Oríyọmí Hamzat brother wa ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe ẹ má bínú mi ò kì í sábà fẹ́ lo fídíò èèyàn ṣùgbọ́n ọmọbìnrin kan náà wà ń bẹ̀ tí dókítà ọmọ kékeré tiẹ̀ ní tí dókítà náà lo advantage pé ọmọ yìí nílò ìwòsàn nílùú Kwara náà ni kékeré ni ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ kọ́ ẹ máa kọ́ ẹ jọ nítorí Ọlọ́run ṣé ń dọ̀bálẹ̀ ẹ̀yin obìnrin yìí ẹ má jẹ́ kí àwọn dókítà kankan mú àǹfààní ara yín kù ń bẹ̀ lásán ní tí ò tẹ́ yín lọ́rùn kò sírú ìdájọ́ tí wọ́n lè fún wọn wọ́n ti ṣe ń tán fẹ́ ṣe bọ́kọ yín bá padà gbọ́ yóò dín tẹ́kù ní ọkọ̀ ṣó fẹ́ fẹ̀yìn ni olórí bú làwọn dókítà tá à ń sọ ń pa wọ̀nyí ẹ jẹ́ ń gbọ́ ti Alhaji Oríyọmí àti ká má bínú o ẹ máa gbọ́ o. ṣùgbọ́n tí wọ́n á fọwọ́ trace ibi tí fóònù mi wà cause mi ò tí mọ̀ ibi tí mo wà máa pe ọmọkùnrin pé kó wá bá mi ní hospital pé mo wà in danger so bọ́mọ yẹn ṣe wá dé ìgbà tó fi lẹ́yìn ìgbà tí mo pe tán mi ò tó mọ̀ nǹkan tí mò ń ṣe mọ́ so ìgbà tọ́mọ yẹn gan jẹ́ sọ pé toilet ló ń bá èmi àti dókítà tó ń tọ́jú mi ní ọjọ́ yẹn bó ń ṣe dé bọ̀ bí ibi tó ti ń pè mí kiri nínú toilet yẹn náà mo rántí ó ní àsìkò kan tí mo rántí pé èmi àtẹni àjọ ń dráàgì nǹkan ó tó di pé wọ́n tì mí lu ìgànná. bí ìgbà tí òun sì rẹ̀rán o ò lè rílì sọ kíní yẹn ti ń ọpọlọ mi gan ò ṣiṣẹ́ rárá mo ṣàmọ́ pé mò ń struggle àti bá ẹni yẹn fa wàhálà díẹ̀ bó ṣe wá tì mí lùgànná mi mọ̀ nǹkan tó sún ṣẹlẹ̀ mọ́ mo tún paná pé wọ́n. níwọ̀nba nígbà tó ti lùgànná tó fún lábẹ́rẹ́ tán kò mọ tó ń ṣẹlẹ̀ mọ́ nígbà tó wá tìlú gànà ẹni tó ń gan pé kó wá bò lọ síbítù tọ́lẹ̀tì ló ló ń bò wá àti dókítà kí ni dókítà ń ṣe fún tọ́lẹ̀tì mò ń bọ̀ ẹ má bínú. bátìrì wọn pa so ìgbà téèyàn ẹni yẹn wá ń porúkọ mi bọ̀ ó tún wá poríkì mi tí ó mọ̀ mí sí mo máa lajú díẹ̀ bọ̀ kí n tó bọ́ta sí ẹni yẹn dókítà yẹn ti sáré lọ pàdé ẹ̀ ó ní ó sọ pé òun fẹ́ tọ̀ lòun á ní kó ń ràn lọ́wọ́ ṣùgbọ́n tí ọmọ yẹn ṣàmú mi kúrò ní toilet tí ó mú mi padà stay ward lórí bed tí mo rí pé ni dókítà yẹn ti kúrò lọ́dọ̀ wa mo á nawọ́ itọ́ yẹn sí cause mi ò tí wọn ò mọ̀ pé mo ti tọ́ yẹn pamọ́ so mo á nawọ́ sí mi ò ṣàlè sọ̀rọ̀ mo ní kó fi mú kó gbòòrò ẹ̀ mo fọwọ́ sí mú mo á fọwọ́ síbi tọ́ yẹn tí ọmọ yẹn wá fi mú gbòòrò ẹ̀ ó ní spam wà bẹ̀ kí ló ṣe ṣe pé wọ́n ti rape ẹ̀ ní hospital mi ò ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo wá lọ sí skirt tí mo wọ̀ cause long skirt ni mo wọ̀ lọ́jọ́ yẹn ó wá rí traces spam ó dẹ̀ rí ẹ̀jẹ̀ ní díẹ̀ lára mi bọ́ ibi tá a ti ń sọ lọ lẹ́nu yẹn ti ń bọ̀ wọ́n wá ń bí léèrè pé ṣé ó ń sọ nǹkan fún ẹni ìyẹn wá ní rárá cause ṣé ẹ rí i pé ẹ wojú dókítà ọ̀hún wà ń bẹ̀ ẹ wojú ẹ lè rí ó dùn mí ó ní ẹ ti rí ọmọ yẹn gbé mi délé again mi ò tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ̀ kọjá bẹ́ẹ̀. ẹ ó dìwé ẹ má jẹ́ ń wèsì ẹni tẹ́ bá fẹ́ gbọ́ gbogbo àlàyé yòókù pátápátá ó wà lórí ìkànnì Alhaji Oríyọmí Hamzat dókítà fipá bá mi lò pọ̀ ẹ lè rí fúlù ẹ̀ ń bẹ̀ mo yá ilé ìlò ni k'Alhaji Oríyọmí má bínú iṣẹ́ rere yín ló ń tọ̀ yín lẹ́yìn ni mo fẹ́ lo díẹ̀ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó sì lè máa wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan títí tá láǹfààní àti fèrèrà. ẹ gbọ́ àlàyé tí mo ṣe o ẹ̀yin ọkọ bíyàwó yín bá ń lọ síbítù bábúrò yín àbábúrò ìyàwó yín ò bá lè tẹ̀lé tẹ̀yin ò lè tẹ̀lé ẹ wá rà àdúgbò lẹ́yìn ìgbà tí dókítà fún ọmọbìnrin yìí lábẹ́rẹ́ tán tó ṣe tó fẹ́ ṣe tán tí ò mọ nǹkan tó ń ṣe mọ́ ọmọbìnrin yìí ò tí ì mọ ọkùnrin rí o nílùú Kwara wọ́n sì fẹ́ fọwọ́ bo kéèsì yẹn mọ́lẹ̀ ẹ máa gbọ́ details lọ́dọ̀ Alhaji Oríyọmí kábíyèsí Olódùmarè kí ló dé tá a lẹ́rìí ọkàn náà ṣeṣẹ́ tí iṣẹ́ dókítà wà fún ni tá a wá lè yan rè ẹ̀yin obìnrin tẹ́ ẹ jẹ́ single mother tẹ́ ẹ lọ ilé ìwòsàn tẹ́ ẹ ní dókítà ẹ máa kíyèsára o lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá gba ìwòsàn tán ṣùgbọ́n ó dára prevention is better than cure kẹ́ ẹ tó gba ìwòsàn ẹ jẹ́ kí àwọn èèyàn kan tẹ̀lé yín àwọn people yóò ṣe trust mọ́ ẹ wo dókítà yẹn bó ṣe fọ́ káwọ́ gbéra
ọmọ tí ò mọkùnrin ọmọ iléèwé ta ni ká ké pè àfọlọ́n. Ṣéun Agboola lórúkọ tọ̀dọ̀ tèmi o. Má lọ ilé ìwòsàn tó bá jóbìnrin tó nílò kó gba abẹ́rẹ́ tó fẹ́ ṣe operation tó bá máa mú ẹwà conscious jọ mú yẹn dání á pàdé ńgbà mi. Ẹ ṣeun.